ìlú Ẹ̀gbàdo tí wọ́n bá lábẹ́ òkúta so abuké yẹn náà pè ní àdàtán arégbòyìn dálá mo wọ bariwo ní wòlé mo wọ balùwẹ̀ ní wòlé wò. Bá mi ẹ já wa padà sí ti Ìjẹ̀bú yẹn mo fẹ́ bírè ọ̀nà wọn náà ẹ jẹ́ sọ ẹ fẹ́ bírè ọ̀nà wọn náà yìí fọ ọ̀rọ̀ Agẹmọ yẹn bóun ti jẹ gangan àti fọ ọ̀rọ̀ Ìjẹ̀bú yẹn bóun ti ṣe mú Ìjẹ̀bú kan máa lárẹ̀ mọ́. sórí Oòduà tó ṣẹ̀dá gbogbo àwọn ọmọ káàró ìjìrè ó ní àwọn ìyàwó tó pọ̀ wọ́n máa ń sọdún Agẹmọ yẹn ní wọ́n pè mí kan ní kóòtù Agẹmọ ní Ìlàrẹ̀ igbó Agẹmọ láyé àtijọ́ igbó níbẹ̀. ìsìn bẹ nífẹ̀ẹ́ bí. wọ́n ti fi bẹ̀ kọ́lé sí i o lọ ìfọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ni so Oòduà máa ń lọ sọdún yẹn ó ń sọdún yẹn lọ́wọ́ tí àwọn obìnrin ìjọba ń jẹ bóde rí ó ń sọdún yẹn lọ́wọ́ Oòduà wá bí ọmọ kan à ń pè ní Olúìwà. Olúìwà orúkọ fẹ́ bá ti Oòduà mu Olúwa yẹn ó jáde tí Oòduà fẹ́ràn nínú àwọn ọmọ ẹ̀ olókun ló bí nìyẹn táwọn yẹn bá sọ pé olókun bímọ rọ ni olókun bímọ níbi tó ti wá ń ṣayẹyẹ yẹn ó wá débẹ̀ ó wá ń gbọ̀n inú ń bí gidi gan ó wá sọ fún bàbá ẹ̀ pé ò ní ìdí Agẹmọ yìí bàbá ẹ̀ wá ló ní ìdí Agẹmọ yìí ó ní ẹ àwọn Agẹmọ yẹn dẹ́pọ̀ tánjó bó ṣe gbé kan náà àwọn Agẹmọ yẹn tó gbélé ní ọwọ́ nìyẹn Ìjẹ̀bú dẹ́ni yìí wàhálà ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ ṣe mọ̀ pé ìfẹ̀kọ́ sọ pé omi pa Ìjẹ̀bú Òde rẹ omi yẹn wà lẹ́gbẹ̀ẹ́ pẹ́ Yémojì so àwọn ará Ìjẹ̀bú dẹ́ni yìí ọba kan wà ní Ìjẹ̀bú Òde tí wọ́n kọ́ wọn àtàwọn ló gbọ́dọ̀ ríra wọn gbọ́dọ̀ ríra láyéláyé ọmọ bíbí inú kíní ni Ọbalúfọ̀n lórí rí ẹ̀dẹ̀ ń wò lọ́kàn yẹn. bẹ́ẹ̀ ni yes kò gbọ́dọ̀ gbàbẹ̀ láíláí so àwọn yẹn gangan náà tẹ central Ìjẹ̀bú Òde ló wà. nínú Ìjẹ̀bú Òde ni mo máa bẹ̀ náà kò jiná alẹ́ gbàbẹ̀ jáde sílé Ọ̀ṣun lọ́sì. tàbá gbẹ bí tó ti ń tàgbò tàbá wọ̀ láti Ìbàdàn kánábọ̀ láti Ìbàdàn tàbá ti kọjá yẹn tó ń tàgbò yẹn ọ̀nà yẹn lọ́ba yìí mo mọ ọba yẹn báyọ̀ bá yẹn gẹ́tù wá kú sí báyọ̀ wọ́n ti jẹ̀mí àdónò torí èmi ti mọ ọba yẹn sìn á máa lọ bí 25 years báyọ̀ wọ́n ti wá jẹ̀mí ọba yóò ṣì wà bẹ́ẹ̀ so wọ́n ti wá ní problem wọ́n wá ń dúró wọ́n wá lọ dífá wọ́n wá ní ọba ń bọ̀ pé kí wọ́n lọ dúró pé ọba ń bọ̀ kọ́mọ ìyàn ọba mi. ẹsẹ̀ bí yìí lẹ́yìn ìgbà tó mi pa Ìjẹ̀bú Òde rẹ tí wọ́n rí sẹ́tù padà Olúìwà yẹn náà wọ́n fún l'Agẹmọ ló wá kú onífẹ̀ bàbá tó wá fún ní adé ló wá ń lọ pẹ̀lú òun àti àwọn ẹmẹ̀wà ẹ̀ sẹ́wọ̀n pé alágbára máa ń lérò lẹ́yìn ó sì wà náà dìísìn tẹ́yìn kàbá yan tẹ́rọ́rìsì láti gbókan. yóò nà ọmọ pọ̀. so ó máa ń yẹ lẹ́yìn aláwọ̀mọṣẹ́ so bó ṣe wá ń lọ nìyẹn ọ̀nà tó gbà ó dé orí omi ó dé Ìgbò nígbà tó dé Ìgbò orí pé òun lè dùn mẹ́ ló wá gba orí omi ìlú kan wà láfíà Ìjẹ̀bú Òde orí omi ni ìlú yẹn wà ó ṣe àbándí pẹ̀lú Igbótako ìlú yẹn wà mẹ́ orí omi yẹn ló wá gbà dídé ìlú tó wá yẹ ṣe Kòròdú kẹ́ ó wá débẹ̀ tó wá dé ìlú yẹn. Ìtọ́kìn má gbọ́ wá àgbọ̀ wá kò sí ẹ̀ka tó débẹ̀ a máa kan Ajébọ̀. alẹ́gbọ̀n ọ̀nà Ìjẹ̀bú fẹ̀. Ibẹ̀ fún. so ó wá wò pé òun ò lè dé pé kó lọ nùn wíwọ nùn tó wá lọ nùn ó pàdé àwọn oníṣẹ̀ṣe náà wá mú ẹni yẹn ni wọ́n á ní bọ́lá tí ń bọ̀ wọ́n á láwọn ti Wàdáì bọ̀ Wàdáì Ifẹ̀ náà pè Wàdáì ó wà ní bracket Ifẹ̀ ni Ifẹ̀ náà pè Wàdáì kí tún ṣe Sudan o Wàdáì so tẹ́ bá wọnú gẹ̀ẹ́sẹ̀tì àwọn Ìjẹ̀bú wọ́n ní Wàdáì làwọn ti wá tẹ́ bá wọ wájú ẹ̀ wọ́n bracket ẹ̀ Wàdáì Ifẹ̀ ó wà ní òwe yẹn dọ̀la. àwọn ìwé táwa rí Wàdáì Sudan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. rárá ẹni tí eléyìí tí ẹ ń sọ yẹn àmọ́ eléyìí tí ẹ ń sọ yẹn náà so bó ṣe wá mú Olúìwà tó fi wá fi jẹ ọba nìyẹn ìran Olúìwà ló ń jọba Ìjẹ̀bú Òde dọ̀la so mí pọ́ wọ̀lú ọmọ Ọbalúfọ̀n yẹn controversy wà láàrin wọn ló fi gẹ́gùn yẹn síbẹ̀ so nù traditional rulers ọba yẹn sínú Àwùjalẹ̀. Olúwa no yes tẹ́ bá lọ wọnú ìwé wọn ní Ìjẹ̀bú Òde tẹ́ bá rí àwọn fámìlì
lórúkọ àwọn family yìí wọ́n á sọ fún yín àwọn family lórúkọ bàbá tó jẹ́ ọ̀dọ́ lé tó kù yìí jí òkè Àjàyí láì ran wọn làwọn yẹn. bá mi kí wọ́n ní wọ́n máa ń sọ nípa Agẹmọ mẹ́rìndínlógún tí ń bẹ ń Jẹ̀bú nígbà tó jẹ́ pé láti ilé Ifẹ̀ Agẹmọ mẹ́rìndínlógún yẹn àwọn Agẹmọ yẹn pọ̀ tí Agẹmọ kàn bá dó ń bè sùn ó lè sọ̀rọ̀ ẹ̀dí 10. Agẹmọ àti inú Agẹmọ jáde so wọ́n pọ̀ láyé ìgbà yẹn. ihun tẹ́ wá ń sọ ní ìsìn ni pé Agẹmọ ń bẹ nílé Ifẹ̀ àmọ́ wọn kì í wọ́n ń ṣòro rẹ̀ bí ọlọ́jọ́ méje tí wọ́n ń lò tẹ́lẹ̀ ní. ẹ̀yin ò lè mọ ẹ̀rẹ̀ bàbá yẹn wọ́n ṣe bá wọn ṣe Ìjẹ̀bú lẹ́yìn wà wọ́n ṣe ń bí dáadáa oṣù yìí gan by next week wọ́n máa sọdún ẹ̀. ọlọ́jọ́ mélòó wọ́n máa ń sàfihàn sẹ́mọ̀ pé Agẹmọ ló lóṣù táwa yìí oṣù Agẹmọ láwa yìí wọ́n máa sọdún ẹ̀ ní next week on 23 or 27 wọ́n ti bẹ̀rẹ̀ gan náà. ìyẹn wọ́n wà sọ́wọ́n ènìyàn mọ́lé bọ́n ṣe máa ń ṣe ní. sẹ́mọ̀ pé obìnrin ń wò ó ṣẹ́rí ní bẹ́yẹn náà obìnrin tí ìwò yẹn nínú ilé ibi tágẹmọ yẹn ti jáde oúnjẹ tó máa jẹ ń jọ yín obìnrin ò gbọ́dọ̀ bá wọn ṣe obìnrin ò dẹ gbọ́dọ̀ jẹ wọn gbọ́dọ̀ gbọ́dọ̀ mú oúnjẹ yẹn lọ lé obìnrin gbọ́dọ̀ jẹ nínú. rárá o ọkùnrin ló máa wá ń jẹ ọkùnrin náà ló dé máa jẹ wọn máa dáná tiwọn lọ́tọ̀ obìnrin lè wà bẹ́ẹ̀ níbi tó ti sọdún yẹn ṣùgbọ́n oúnjẹ yẹn wọn gbọ́dọ̀ jẹ o. ẹrù wọn wá ń kọ́ ẹrù wọn yìí. sẹ́rù wọn obìnrin ò ní síbi láti máa ṣe yẹn. ẹrù yẹn náà fọ bí fòbìnrin. bá mi ọmọ kan wọ́n mọ̀ sọ pé àwọn ti gbẹ̀sìn pé kò sí ohun tí ó ṣẹlẹ̀ ńgbọ́n wọn bá gbóbìnrin lọ pé kọ́ lọ wo ẹrù Agẹmọ gẹ́gẹ́ bá wa tán. ilé ìtẹ́sọ yẹn ṣẹrẹ́sì gbígbà ẹ̀sìn ni kì í ṣe ẹ̀sìn yẹ̀yẹ́ sẹ́wọ́n tó pé yẹ̀yẹ́ òun ni. ok mo wo kiri kan ní ìsòye ní orí social media láàárọ̀ àfáà lẹ́nu yẹn nínú ilé ẹni ó wá mú òkò ó ń lẹ̀ mọ́gìrì ó ti wà lórí ó mú òkò ó ń lẹ̀ mọ́gìrì ó mú òkò ó ń lẹ̀ mọ́gìrì lẹ́nu kan wá yọjú sí pé àfáà kí ló ń ṣe ó lòun lẹ́kọ̀ọ́ má sì ta ní ìyẹn wá dà pé sókà àdìsí dáadáa pé igi mú ẹ̀ báyìí lè sùn máa ń sùn ní alẹ́ pé ìdí nìyẹn táwọn fi máa ń mú omi táwọn fi máa ń fọ imú pé àṣà tí wọ́n lọ ń lò lọ́ọ̀ tán lẹ́kọ̀ọ́ mọ́ àsìtálì tí wọ́n fowó ra oko ó ní àbámọ́dá àwọn èèyàn ni ó wà lórí social media láàárọ̀ mo wá wò pé ta ló ń parọ́ ta ló ń sòótọ́ ṣùgbọ́n àwọn àgbààgbà tí jọ́wọ́n dẹ̀ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ tán bá ń parọ́ fún tí ò bá mọ̀ ẹni tó ń parọ́ lọ́kàn rẹ̀ kọ́ ló ń parọ́ ló ń pa. ní àkútán tó máa ń sọ yín pé ọ̀rọ̀ ẹ̀sìn tàbí kò ṣẹ̀sìn mùsùlùmí ti clear ground pẹ̀lú àyà Al-Qur'an pé làkúdí nìkan ọ̀lẹ́ ṣe tiẹ̀. kí ṣe tèmi ìjọ ẹsìn òfàjà. ẹ̀sìn òfàjà rárá. ẹni bá ń jà torí ẹ̀sìn kọmọ tó ṣe. kọmọ tó ṣe wọn tó kọmọ tó ń pè nìyẹn. ṣé tiẹ̀ kí n ṣe tèmi kò mú jà wá. nísìnyí báyìí bó ní ṣọ́ọ̀ṣì pé mi èlé dédé mọ́ra báyìí kí ni mo lọ tọ́jú kò sí lórí àjò tèmi. mùsùlùmí ni. ẹ̀sìn bílẹ̀ mi ṣe bóyá jẹ́ pé mo lọ Jerusalem tó. yes mo ní sàmì kéètì Jerusalem. kí ni bàbá ṣe ń fẹ́ kí ni bàbá ṣe ń fẹ́ jọjá mi máa gbọ́ mi kí ni bàbá ṣe ń fẹ́ sórí àwọn ìlú mẹ́ta kan wà sí mẹ́rin tó jẹ́ pé Ọlọ́run ló dìdí dá wọn ìlú yẹn Ifẹ̀ Israel Egypt Mọ́kà àwọn bàbá wa wọ́n kàn fi ọ̀làjú pé ká gbé sinapu fún yàn ká gbé ta nítorí àtàgò ló wà fẹ́ ti wà nílẹ̀ kánò jìnlẹ̀ dì sí yes tó bá dé Egypt ilé mọ́remí àjàsóró ilé ẹ̀ wà ní Egypt so ibi tẹ́ ti máa mọ̀ wípé black ló pọ̀ jù nídìí owó nìyẹn ṣe pé Africa ní Egypt wà Israel over foreign country lọ n tó dẹ̀ jẹ́ àlà láàrin wọn kékeré ni country mẹ́ta ló wà lójú kan tó bá dé Israel wà báyìí rẹ́sì wà báyìí tó bá dólé ti rẹ́sì yẹn báyìí tó bá jálẹ̀ ni nẹ́tíwọ́ọ̀kì máa gbé Saudi wá fún ẹ wàá máa wo Saudi bí ẹnu géètì yẹn gbogbo mọ́tò tó ń lọ tó ń bọ̀ lọ́ọ́ máa wò lórí lẹ́gbẹ̀ẹ́ rẹ́sì tó dó sí yẹn wàá dẹ̀ wàá máa wo Egypt lọ́kàn báyìí ó tán so Israel tá à ń sọ yìí gbogbo ìrìn àjò tí Jésù rìn ó wà bẹ́ẹ̀ pátápátá tí wọn ò yí padà tí wọn ò dẹ̀ fọwọ́ kàn tó wà bẹ́ẹ̀ dọ́là tó bá dẹ̀ dé Egypt náà Egypt ló wà lé jù lórí orí òkè yẹn súnmọ́ òrùn ibi Mósè ti lọ gbófin mẹ́wàá àbí mọ́kànlá yẹn o lè wọbẹ̀ lọ́sàn-án ojú ẹnìyẹn máa fọ́ dànù ni. yes títí di bá ti ṣe sọ yìí tó bá ní orí ọ̀fẹ́ tó lọ
tẹ́ bá máa wọ Egypt alẹ́ lè máa wọ bẹ̀ bíi 4 ẹ̀ wà lóòótọ́ ẹ̀ tó bá wá di bíi 8 wọ́n á gbé yín ó de àfihàn ọba Hẹ́rọ́dù ìsìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dìsìn. dọ́là wọ́n sì bẹ̀rẹ̀ nájà alẹ́ níwájú àfihàn èèyàn tó máa kọjá ní òru yẹn wọ́n máa lé ní 10,000 èèyàn ní òru yẹn wọ́n máa lé 10,000 Ogun State ó ti láṣọ tán máa wọ̀ Ọ̀yọ́ State ó ti láṣọ tán máa wọ̀ àwọn foreign country tó wà náà ti ní uniform wọ́n wá sọ fún pé inú agíjù tẹ́ ń lọ yìí o inú desert tẹ́ ń lọ yìí o tó bá ti miss road dúró bí tó dé yẹn kílẹ̀ fi mọ́ o tó bá fi yà sí road tó mọ̀ ó tán kì í dẹ̀ ṣe pé mo ní agbára mo lè gun òkè yẹn ẹ̀tọ́ làwọn bá fún lórí ọ̀fẹ́ ni o máa rí wọn tán ta tíì lóru ẹmọ tí Haúsá tí ìtàn máa ń kó èdú sábẹ́ yẹn tán tà máa ń bí yẹn wọ́n sì tàn bẹ́ẹ̀ dọ́là wọ́n á sọ fẹ́ pé máa ra tí ìtọ̀ bá ní ṣúgà o ordinary leaf tea wọ́n ló ní kó ràkúnmí wà bẹ́ẹ̀ ẹṣin wà bẹ́ẹ̀ wọ́n ló lè gbé lórí òkè yẹn irọ́ ni o wọ́n lu jìbìtì ni o gbé lórí òkè o Fúlàní ni wọ́n. Kí ló ń dé tí wọ́n fi máa ń sọ pé kọ́ máa mú tí òyìnbó ní ṣúgà ni. Tẹ́ bá ti mú eléyìí tó ní ṣúgà yẹn àgún ààrẹ ò ní lè jáde so ara yẹn á sinmi ìgbọ́n tó bá ti mú eléyìí tí ò ní ṣúgà tí ò ní míìkì yẹn ó máa mú gbogbo ṣúgà iyọ̀ ṣúgà kankan yẹn á gbé jáde wà lè rìn dáadáa ṣùgbọ́n tó bá gun òkè yẹn o tó bá gun òkè yẹn mi ò rẹ́ni tó lè lo 10 minutes mẹ́ ó máa kú ni torí bá a ṣe sọ lọ́wọ́lọ́wọ́ ń ṣe báyìí ó ní wọ́n rú aṣọ yìí lọ ó máa wọ bí oríṣi aṣọ mẹ́rin bí oríṣi aṣọ mẹ́rin ló máa wọ gbogbo bí báyìí ojú ẹni kan ló máa wà ń ta ọ̀pọ̀lọpọ̀ àbúlíkí nínú àpò nínú lọ ni o tó máa kíwọ́ bọ àpò tó máa fi ra gbogbo abíyẹ gbogbo orí báyìí láti gun òkè yẹn tó bá dẹ̀ ti gun bẹ̀ báyìí góńgó báyìí nílé yẹn tó bá ti lè gùn báyìí láàrin 2 minutes kó ti bẹ̀rẹ̀ tó fẹ́ kó dẹ̀ sọ̀kalẹ̀ ní orí òkè yẹn ni o 6 hours ló máa fi rin by road 6 hours ló máa fi sọ. bàbá rẹ ṣá a sì ní ìlú Egypt o a sì ní ìlú Israel ní ìfẹ́ láwà ẹja padà ṣe. ọ̀ya ní ti ìbílẹ̀ náà ni tó bá ṣẹlẹ̀ lọ́hùn ọ̀hún ló mọ̀. bá mi